kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yín. Àṣìta ìbọn agbésùnmọ̀mí pa àwọn akẹ́kọ̀ọ́ lásìkò táwọn ológun ń dènà ìjínigbé. Àwọn akẹ́kọ̀ọ́ kan láti ilé ẹ̀kọ́ girama Federal Government Girls College Moguno ní ìpínlẹ̀ Borno ti pàdánù ẹ̀mí wọn pẹ̀lú ìbọn àwọn agbésùnmọ̀mí tó bá wọn lásìkò tí ikọ̀ ológun Nàìjíríà kojú àwọn agbébọn wọn. Àṣìta ìbọn pa àwọn akẹ́kọ̀ọ́ náà nígbà tí àwọn agbésùnmọ̀mí kọlu ilé ẹ̀kọ́ wọn lọ́jọ́ Àìkú ọjọ́ 19 oṣù keje ọdún 2026. Báwo ni ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé gan-an? Nínú àtẹ̀jáde tí iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà fi síta lọ́jọ́ Àìkú náà ni ọ̀gágun Muhammad Goni tó jẹ́ adelé agbẹnusọ ikọ̀ Adinkai ní Màdúgùrí ti ṣàlàyé pé nǹkan bíi aago kan ààbọ̀ òru ọjọ́ Àìkú náà ni àwọn agbésùnmọ̀mí yabo Federal Government Girls College Moguno. Ó ní ikọ̀ agbésùnmọ̀mí Islamic State West Africa Province ISWAP ló ṣe ìkọlù náà nígbà tí wọ́n gbìyànjú láti jí ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ gbé lọ ní ilé ẹ̀kọ́ ọ̀hún. Àtẹ̀jáde náà tẹ̀síwájú pé àwọn agbésùnmọ̀mí ráyè wọlé sí ilé ẹ̀kọ́ yìí pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn kan tí wọ́n ń ṣe agbódegbà fún wọn láti kó àwọn ọmọ ọlọ́mọ wọgbó lọ, àmọ́ ikọ̀ ológun tètè kọjú wọn láti dènà rẹ̀ bí àtẹ̀jáde ológun ṣe ṣàlàyé. Wọ́n ní ológun fi àjùlọ hàn àwọn agbésùnmọ̀mí náà, èyí tó mú kí àwọn èèyàn náà sá lọ láì rí ọmọ kankan gbé lọ. Ìjọba ìpínlẹ̀ Borno ló ń lo ilé ẹ̀kọ́ FGGC yìí bí ibùgbé ìgbà díẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbo nìṣe Federal Polytechnic Moguno kí ìkọlù náà tó wáyé. Gẹ́gẹ́ báwọn ológun ṣe ṣàlàyé, ìkọlù náà mú ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ kan lọ bó tilẹ̀ jẹ́ pé wọn kò tí ì sọ iye wọn. Lẹ́yìn ìkojú ara ẹni náà, ikọ̀ ológun ṣe àṣeyọrí nípa kíkó akẹ́kọ̀ọ́ 53 lọ sí bárẹ́kè ológun Kìnàzára tó wà ní Moguno níbi tí wọ́n ti yẹ ìlera wọn wò tí wọ́n sì fún wọn ní ìtọ́jú tó yẹ. Gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí a dóòlà ni a fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n wà ní ìlera pípé, wọn kò sì jí akẹ́kọ̀ọ́ kankan gbé lọ. Àmọ́ ó ṣeni láàánú pé àwọn akẹ́kọ̀ọ́ kan pàdánù ẹ̀mí wọn lẹ́yìn tí àṣìta ìbọn láti ọ̀dọ̀ àwọn agbésùnmọ̀mí náà bà wọ́n lásìkò tí ìró ìbọn bọ́lẹ̀ lákọlákọ láàrin ikọ̀ ológun àti agbésùnmọ̀mí. Bẹ́ẹ̀ ni àtẹ̀jáde ológun náà wí. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.